amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyín káàkiri níbikíbi tí ẹ ti ń wò wá ṣàlàáfíà ni ṣóńdùn kò ní lè mú alágbára Ọlọ́run kò tó bá ṣe lè tó àmàlí tiwa ṣe ni àwa ti Nàìjíríà ń bí akíbùkọ pátápátá lẹ́kọ̀ọ́ lé nítorí Èkó gangan la wà lẹ́nì ìsàlẹ̀ Èkó la wà lẹ́nì kó dàbí ta wà gan tá bá gbójú síwájú báyìí sìn ọ̀dọ̀ kábíyèsí wa láàrin kábíyèsí bàbá akínyín ọba Rilwan Akínyolú kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ agbálábá la wà lẹ́nì mi tàbí ìṣòro wọn ta fẹ́ bá ṣèfọ̀rọ̀wérọ̀ lẹ́nì láàárọ̀ wọn tí yẹ kí bàbá wọn ti lùlù fún kábíyèsí ni àwọn ọmọ náà dẹ̀ tún ṣe kí ni àwọn náà tún gbé iṣẹ́ yẹn tó náà tún fi ń ṣe tó tún fi ń jẹ tó tún fi mú yàtọ̀ sí yẹn ń pé wọ́n mọ̀ ń pa tèkó wọn lu Èkó mọ́ra wọn ń bẹ̀ wọ́n tún wá jẹ́ onílù nígbà kan rí fún olóògbé Chief Doctor Sikiru Ayinde Barrister ìyẹn ni pé túyìn wà níní a sọ̀rọ̀ ń pa iṣẹ́ àtàṣà tìlú Èkó ń bí lẹ́ni àti wọ́n á dà àyà títọ̀dọ̀ Mr. Fuji mọ̀ pé tó bá ń sọ ń pa ti Mr. Fuji ìfọ̀rọ̀wérọ̀ ti pọ̀ tó ti lọ àǹdẹ̀lẹ̀ jẹ́ tán ṣé ti ẹ̀gbọ́n Adéròjú Yẹ̀kínì ni ṣé ti Samson Gíga ni ṣé ti Fàlàkì ni ṣé ti Bàṣírù ni ó pọ̀ bàbá mi pé ilé ń bàdàn náà kò ní bàjẹ́ ẹ wá ń kọ̀fíjọ́ ẹ máa gbádùn ara yín gidigidi a tún ti padà dé báyìí tó àgbààgbà kó máa lọ bẹ́ẹ̀ ni kò ní bàjẹ́ Láwálé wà bí pẹ̀lú mi Láwálé ọmọ tẹ̀mọ́wọ́ àjọ wà bí náà ni pẹ̀lú Sunday Ayọ̀ọba èjìrẹ́ náà ti gbéra bàbá mi kò ní bàjẹ́ láéláé ṣàlàfíà ni. adúpẹ́ sà. ṣé dáadáa la bá yín. adúpẹ́. bá mi kí gbogbo ará ilé tó ń wò yín pátápátá. mo kí gbogbo ará ilé o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà Nàìjíríà yóò tù wá lára o kò ní lè mọ́ wa o. wọ́n ń wò yín lé báyìí sì ń gbé ṣé bàbá ni ṣé bàbá kọ́ ẹ bá mi dárúkọ gbogbo àgbáláyé tó ń wò yín. èmi ni Oju Banire onílù ọmọ Ayandare bari wonder tó dá dúró. ẹ ṣé bàbá mo sọ fún yín pé ibi tá a máa yà sí pọ̀ àmọ́ kó tó di pé a tún sọ̀rọ̀ nípa ti Barrister ní sùúrù náà ẹ jẹ́ ká mú pápá náà bàbá mi ẹ ṣeun sà ẹ jẹ́ ká mú pápá ọmọ bó gángan ní. ọmọ Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé ni mí ní Òjé ọba àṣàlẹ̀ nídìí aka agboolé àjàgbà compound níbẹ̀ ni èmi múra náà Oju Banire ọmọ mu. ṣé bẹ́ẹ̀ lẹ ti ṣe kékeré yín. ibẹ̀ ni mo ti ṣe kékeré kí n tó darí wá s'Èkó. bàbá màmá ní ṣókí ẹ bá mi sọ ń pa wọn bàbá yín àti ìyá yín. bàbá mi jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn màmá mi náà ọmọ bíbí ìlú Ìbàdàn ni bàbá mi ọmọ Òkè Ọ̀fà àṣàlẹ̀ ni wọ́n nídìí aka ilé àjàgbà compound màmá mi ọmọ agboolé aláàtìṣe lóde Ajé Olóòlù ni. yẹn tó ní mo fẹ́ ká mú láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣó náà wọn olórin tẹ lùlù lẹ́yìn wọ́n gbà yẹn kó tó di pẹ́ kúrò kẹ́ tó wá s'Èkó tó ló yẹ ká ṣe kí ni ká bọ̀wọ̀ fún wọn. sẹ́rí àwọn ọ̀gá mi pọ̀ mo tẹ̀lé bàbá wa kan lérè lágbéni mo tún tẹ̀lé bàbá wa Láìsí Àṣelẹ́bẹ́ náà lágbéni ṣùgbọ́n ẹni tó hàn jù ní gbogbo ìlú dòdò àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni Alhaji Tátàlọ́ Àlàmú mo tún tẹ̀lé kí n tó láyé wọn mo ti gbàdékò yìí. ló yẹ ká bọ̀ fún wọn náà nígbà wà lọ́wọ́ àdópọ̀ ẹ fẹ́ wá s'Èkó ṣé ṣẹ̀rí náà ti wá dá yín lójú náà fún wo pé mò ń lọ s'Èkó àbígbà tẹ̀ ń wá s'Èkó ṣé ṣẹ̀lú náà lẹ́ wá ṣàbí nǹkan míì ni ẹ jẹ́ ká mú bẹ́ẹ̀ yẹn kó lè yan ara lé dára. iṣẹ́ ìlú náà ló gbé mi d'Èkó látọ̀dọ̀ Ìdòwúdì general nígbà tó ń wáyàn wọ́n kà mí mọ́ àwọn tó ń wá nígbà tó dáyé kan mo tún padà sí Ìbàdàn àwọn Alhaji Fatai Adio ọmọ Olúmẹ́sìmọ́lànà ní Musin Olóòṣà ní bàtà àjọ àwọn yẹn náà tún wá gbà mí láti bẹ̀ mo ti wá di gbogbo tèkó dè ní. ṣe báwo ni ìlú ló ń gbà yẹn torí mi ò fẹ́ ká kọ sọdì sí gbọ́dọ̀ mọ bí ìlú ṣe ń lọ sí nígbà yẹn báwo lọ̀rọ̀ ìlú yẹn ṣe jẹ́ kílẹ̀ ń lù ń gbà yẹn ṣé gbà yẹn ṣọ́wọ́n lù gangan bí àṣà bí ìdè ni àbí ẹ tún ń lọ àlójú òun kankan ẹ fún wa bó ṣe di pé ìlú yẹn ṣe bẹ̀rẹ̀ kó tó di pé nǹkan tá à ń gbọ́n tá à ń rí sí. ṣé rí ìlú tí wọ́n gbà mí fún ní àkúbà ló jẹ́ kí
Fuji àti orin sákárà ò yàtọ̀. Ó ní sákárà yìí lo àkúbà, ó ní Fuji àkúbà la fi change Fuji sí sákárà. Olórin tí ò bá ti wà lálákúbà gidi ń gbà yẹn kò tí lọ. àkúbà lẹ́ ń lù ń gbà yẹn. Àkúbà mo lù fún wọn. Wọ́n dẹ̀ máa ń sanwó mi gẹ́gẹ́ bí ẹ bá sanwó ẹ bá ń lùlù àpàlà náà ṣe máa ń sanwó mi gbà yẹn. Gbogbo àwọn èèyàn tí mò ń sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n pé Oju Banire olúlù gbogbo mo ṣe lé ní a mọ̀ pé tí mò ń sọ ẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe bàbá, nígbà tó wá di pé ẹ dé sí Èkó yẹn torí mi máa ń fẹ́ gbọ́ ìtàn lẹ́nu yín bàbá wa báyìí, nígbà tẹ dé bí ọdún wo ni tẹ bá mọ̀ àti pé àwọn olórin oníwo ló ń gbọ́n gbà yẹn, ṣé sákárà ní sápàlà ní ṣé nǹkan kan wọn tó lórin wo ló ń dún nígbà yẹn táyìn náà dé sí Èkó ń gbà yẹn sà. Orin mẹ́ta ni ó wà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn. Highlife wà, ó ní orchestra wà, ó ní Fuji náà wà. Ṣùgbọ́n bí wọ́n bá fẹ́ jọba tí wọ́n bá fẹ́ joyè àwọn bàbá wa onídòdó àti oníṣẹ̀kẹ̀rẹ̀ ìbílẹ̀ náà máa ń pè o. Nígbà tí ó di ìlú di gbogbo nìkan náà ní sí wọ́n gbọ́dọ̀ tẹ́ bá kò tí ì sáṣúdíò rẹpẹtẹ ńgbà yẹn tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ fẹ́ joyè ẹ fẹ́ jẹ baálẹ̀ ẹ bá fẹ́ ṣe yẹyẹ tẹ́ ẹ bá ti lọ pa àwọn bàbá wa onídòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe kò tí ì nípolówó. Àwọn wọn ó tàṣírí pé kí ni wọ́n á ṣe ń bẹ̀ yẹn táwọn lùlù ń bẹ̀ àwọn ni ó jẹ́ kán mọ̀ pé wọ́n ń ṣe nǹkan kan ń bẹ̀ yẹn. bó ṣe rí ngbà yẹn ni. bó ṣe rí ngbà yẹn nìyẹn bó ṣe rí ngbà yẹn ni. ṣé ngbà tẹ̀yìn dé ngbà yẹn ṣé kò sọ́wọ́n oníjùjú ngbà yẹn ni àbí ṣé kò wùn yín láti lò fún àwọn oníjùjú ngbà yẹn ó dà pé sákárà àti Fuji lẹ fi sí ṣẹ́ka kọ́ mú yẹn náà kí ló ṣẹlẹ̀ ṣẹ́ka ó pé wò mi ò fọ́ wọn yẹn ni àbí. ṣẹ́rí tí mo ti kó láàrin àwọn bàbá wa dòdò àti ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn àwọn Fuji wọ́n láìkẹ́ àkúbà gidi ó yé wọn bí mo ṣe ń sọ yìí o gbogbo kódà gan tí n bá wà lóyún ọ̀dọ̀ ògo olórin kan láti ìdòwúdì general fatiadio salami alabi ọmọ ìjọmú òru alhaji shifu waidi akàngbé ọmọ ìyá ẹlẹ́wà lébùté mẹ́ta orí adé lébùté mẹ́ta mo tún wá sẹ́kọ̀ọ́ ń bí àjàdí kọ̀mándà ní ga olùwà àjàó kọ̀mándà náà inú gàdú gànrán gbogbo wọn yẹn wọ́n máa ń dùn mí ni èyí sákèjì rẹ̀ lájégúnlẹ̀ gbogbo àwọn lọ́gàlọ́gà tí mo tẹ̀lé nìyẹn mo tún ṣẹ̀wá lọ́dún púpọ̀ lẹ́yìn Ayinde Barrister Alhaji Sikiru Ayinde Barrister níbẹ̀ yẹn wá ní ló gbé gbogbo ẹ̀ jáde. ẹ̀rọ iléeṣẹ́ tí wàá rí pé ẹni tí mò ń bá ṣèfọ̀ rọ̀ lé nìyẹn nípa ìdíṣẹ́ ìlú yìí bàbá ni wọ́n mọ̀ nípa ìgìdì kọ́lẹ̀ ti pẹ́ díẹ̀ tó bá ń gbókè authority ni wọ́n. ẹ lù ú kọ́kọ́ fún bàbá ẹ tẹ̀ tún ẹ fọwọ́ ṣeré fún wa káwọn ará ilé tẹ̀ tún gbádùn yín gẹ́gẹ́ bí mo sọ pé àgbà àwọn tó dẹ̀ ti mọ̀ yín náà ṣeré fún wa ká gbádùn yín bàbá kò ní bàjẹ́ sà. mo fẹ́ ṣàlàyé tí wọ́n ń pè ní òwe tí ó tún gẹ́gẹ́ bí ọmọ onílù màálùlù kan sìn máa tún fẹnu túmọ̀ ẹ̀ máa gbọ́ o. Fine baby, fine baby, you no go fine pass your mother. Fine baby. lẹ́tù. ẹ ṣe bàbá. ó tún kù méjì o ẹlẹ́ẹ̀kejì ń sìn ẹ̀ tún gbọ́ o. Who know? I know her. I know talking drummer. Who know? I know her. I know talking. ẹlẹ́ẹ̀kẹta gbogbo wa la gbọ́dọ̀ gbọ́ torí ẹ tó bá ti lọ sí skul gbọ́dọ̀ gbóhùn yẹn. ẹ̀kọ́. H-A-P-P-Y. Happy. We are H-A-P-P-Y. Happy. We are no, we are so, we are. Bàbá lẹ́tù.
ṣe bàbá ìjókòó. Ẹ̀yin tẹ́ máa ń sọ àwádà ṣáà ṣúkà ṣe tí gbogbo yín máa ń sọ ní báǹdì níbo ló ti wá ẹ̀dẹ̀ máa ń fi bára yín sọ̀rọ̀ kó dẹ̀ tó fi ń ṣọmọ mọ́ra wọn gan níbo nìyẹn ti wá ẹ já wa sí yẹn náà. Alhaji Sikiru Ayinde àwọn ló kírètì ẹ o pé àdìtínà tó ń lẹ́ga ẹ bá mi kọ́ la yín mà àṣìánà àmọ́níà ìsíríà àsọ́pà gbogbo ẹ̀ Ayinde lónìí o tó bá dẹ̀ ń bá yín fi sọ̀rọ̀ báyìí bẹ́yìn bá pé mẹ́wàá lẹ́gbẹ̀ẹ́ lè gbọ́ pé lọ́ọ́ bá mi kọ́ la àdìmánà tó ń lẹ́ga yẹn lọ́ọ́ bá mi pé máa yẹn wá mo fẹ́ ṣe ara àṣìánà tó di àfrọ́ntà. Èwo nìyẹn àfrọ́ntà tí mo gbọ́. àṣìánà tó di àfrọ́ntà lọ́ọ́ bá ń pọ́ ọmọbìnrin tó wà níwájú mi yẹn wá. Frontier. Ọba tún máa ń sọ ṣégeṣége kinní kan àbáàkì kinní. ẹni tó tún wá ṣẹlẹ̀ ni pé ibi tí Alhaji tó kàrámà àwọn obìnrin dé tọrọ lọ ní pé àná ń gba tàwọn obìnrin díẹ̀ ṣe ń gbọ́ mi gbogbo àwọn obìnrin ni wọ́n fún ní mark ìtẹ́yẹ bá ní ẹsẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ dáadáa èyí tó ní ṣekíṣekí iwájú èyí tó ní backyard èyí tó ní pé ńbẹ̀ ni wọ́n ti ṣe rẹ́kọ̀dù kan pé níjọ́ kan mo wá mórin sẹ́nu mo wá ń bi wọn pé many question wọ́n ní I do ṣekíṣekí front ní ṣekíṣekí Sakiru mi náà láì ń kọ́ ìdè ṣekíṣekí wọn kàn fọ́ sáyà ni o ìtàlá ní gbọ́ musibawu ń kọ́ ìdè backyard iliwanu nkọ ìdè abrifu leg àṣàṣà Sikiru láìláìdé àṣàṣà obìnrin tó bá ń ṣejú mẹ́rẹ̀ẹ̀rin ló pé ẹgbẹ̀yà wọ́n tún kọrin fáwọn ọmọbìnrin kan tó ń jó fún wa pé ọ̀bẹ lẹ́ńkẹ́ wọ̀lú lórúkọ tá a fún Yọ̀dé ìyẹn general manager wàlì Musibau-Dini lórúkọ tá a fa kàn bí àlì Sakiru-Dini lórúkọ tá a fa Ìdè gbogbo wọn pátá kárùbátà.